Àjọkẹ́ kú ọdún ó máa kú ìyèdún o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Àmínà kú ọdún ó máa kú ìyèdún o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Àmínà Abọ́lájí o Adémi tóró mìnìmìnì àṣeyí sàmọ́dún ọdún ọlá ọdún rẹ̀ ọdún owó kó mọ̀ wọ́ wá ọdún ọlá kó mọ̀ wọ́ wá. ṣebí gbogbo ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ní ṣe déédé ọjọ́ tàbí ọ̀sókè èèpẹ̀. Adémi tòrò ó ti ṣọdún èyí orógbó ló ní owó àgbo àwùsá ló ní olé tètè lórí àtẹ. ṣebí ọdún òní dùn kọ́mọ òbí má lè tètè lórí àtẹ. àṣeyí sàmọ́dún ọdún ọlá ọdún rẹ̀ bọ́dún bá dé ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún. awẹ́lẹ́wà obìnrin ni ojú rebete òrékelẹ́wà ni gbogbo ti ẹnẹ Media Academy ni wọ́n ní kí n máa pè ọ́ bí ológun ẹ̀rú bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. kó o ṣàmọ́dún nínú ọlá nínú owó nínú àìkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀. ọmọ Abdulaziz Adédọ̀tun Oyèbọ̀dé àmọ́ òní fọdún yìí dágbére fáyé láṣẹ ọlọ́run ọba láwùrà. mo ní lọ́lọ́ ọlọ́run ọba òní bá wọn nájà wéréwéré òní bá wọn nájà wàràwàrà. ọdún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe láṣẹ olúwa ọba láwùrà. ṣé bí ọlọ́mídùn ní ètò bí ọlọ́mọ ìjẹ́lógún ọlọ́run ọba ìyá rẹ̀ òní mọ sàárè rẹ̀ ìwọ náà òní mọ sàárè ọmọ. ó ní bọ́ ṣàdúrà fáwọn òbí rẹ̀ dáadáa pé kó lúwa foríjì bàbá tó bí ọlọ́mọ kí màmá rẹ̀ má ṣe fẹ̀yìntì sunkún rẹ̀. Adémi tòrò kú ọdún orógbó kójí ogbó fọdún obì kú òsì àìní dànù lórí rẹ̀. wọ́n máa gbóhùn ẹnu mi Abọ́lájí mo ní orí adé òní burú títí kó bá wọn yé dúdú tànú òní burú kó bá wọn yọ lóòrùn oríire òní burú gbogbo tó pọ̀ lẹ́rìn òní dẹkùn fún ọlọ́ṣẹ́ ọlọ́run ọba láwùrà. oṣù ọdún èyí náà lọ́lọ́ ọlọ́run ọba òní mọ̀nira òní bá wọn kágógó sọdún. ó wá di ìlú àwọn baba tó bí ọlọ́mọ ṣé báwọn bàbá rẹ ni wọ́n kìlọ̀ ọmọ arógunmọ̀sá ọ̀ranyàn nílé baba tó bí ọlọ́mọ nílẹ̀ Ìbàdàn. ìwọ ní Ìbàdàn mẹ́sì ògọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú Àjàyí ògbórí ẹ̀fọ̀n sáfìlàfìlà ìlú Látòsàrè Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbí yóò fi kẹra ń fọ́rin mu. Ìbàdàn májàmájà bíi tọjọ́ kìíní èyí tó jẹ́ aládùúgbò gbogbo ológun. Ìbàdàn kì í bá ní sọ̀rẹ́ àìránilọ́sógun dájú sáká. Adémi tòrò ajẹ́ ìpẹ́ ń bá bẹ́ẹ̀ sọ̀rẹ́ ó di dandan kó rán lọ sógun ni. Ìbàdàn kúrè Ìbàdàn béèrè kó tó wọ̀ ṣe bẹ́yìn lọ́mọ ibi alábòsí ò ti lè jàre aláre bí Ìbàdàn tí ń gbonílé bẹ́ẹ̀ ló ń gbàjòjì. ẹlẹ́yẹrẹ lomi títẹrú tọmọ láyé pọ̀ mu àṣejì rẹ̀ lomi abùmùbùwẹ̀ nílẹ̀ Ìbàdàn tiwantiwa. a kì í wáyé kámọ́ lárùn kan lára ìjà àgbòrò lárùn Ìbàdàn. Adémi tòrò ṣebí wọn lọ́mọ adílà lọ́ọ̀ṣọ́ ọmọ ajísùnwọ̀n ọmọ àfọjọ́ gbogbo dára bí ẹ̀gbin. Àmínà o tó ń bá níta ní kọrin ewì fún ẹ máa sọ fún ẹ pé Abdulaziz ni ọmọ Adéoyè tí wọ́n ń pè ní pàkó gbọ́sùtì. èmi lọ́mọ ajílà lọ́ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ẹ̀gbin. bẹ́ẹ̀ èmi náà tún lọ́mọ òdìmọ̀dé rẹ̀ sà ọmọ bọ́ọ̀lì ògùnpọ̀ ní yàmọ̀dé lára. Adémi tòrò ó ti ṣọdún èyí òní fi dágbére fáyé láṣẹ olúwa ọba láwùrà. Àjọkẹ́ kú ọdún ó máa kú ìyèdún o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Àmínà kú ọdún ó máa kú ìyèdún o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé.